ẹ̀yin ènìyàn wa. Oriyomi HAMZAT Ọ̀yọ́ ń pè ọ́ àti Ṣèyí Mákindé wọ́n ti tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà o nípínlẹ̀ Ọ̀yọ́ o wàhálà dé. Oriyomi HAMZAT Ọ̀yọ́ ń pè ọ́ ó ti gbéná wojú Ṣèyí Mákindé o lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ yìí ni o, rògbòdìyàn political crisis lọ́rọ̀ SURI àti ILUPEJU. Yẹn ni arákùnrin tó ń pè ní SURI ILUPEJU tí wọ́n lọ wó ilé rẹ̀ tí wọ́n ní wọ́n bá oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró níbẹ̀. Oriyomi HAMZAT ti jáde ó lóun mọ̀ rí o, ó ní ọ̀rẹ́ làwọn òun ò lè deny ẹ̀ pé òun ò mọ SURI ILUPEJU ní gbọ́rọ̀ lẹ́nu aláàjì Oriyomi HAMZAT o. ẹni tó ní mo rà bọ́ fún yìí tó ní mo mú mọ́dọ̀ yìí, àwọn tàná ṣé wọ́n gbé wọ pa nítorí pé wọ́n rí lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ ká mú fọ́tò jáde. Màá béèrè wípé àwọn tàná o ṣé wọ́n gbé wọn pa ọ́ nítorí pé wọ́n rẹ́ni lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ rí, àbí ní mélòó wọ́n wó mọ́ àwọn tó tẹ̀lé ọ lórí ìgbà náà. Asámẹ́ni tó wà ní prison gbà yẹn tó pé ká lè lò wọ́n la fi lọ mú wọn jáde, a dẹ̀ mú wọn jáde a lò wọ́n tán a sì dá wọn padà bẹ́ẹ̀. Àmọ́ náà, and this man you are talking about tó bá darapọ̀ mórí Oriyomi sìn ó tó oṣù mélòó tó darapọ̀ mórí Oriyomi, oṣù mélòó ló fi wà pẹ̀lú yín tá a fi dìbò tá a fi wọlé. Báwo máa ti ní ìwòmọ SURI nígbà tí èsì kórìí mi gbálẹ̀, èmi èsè afọ́fun gbẹmu, èmi èsè akọ̀dà yẹn, mo mọ SURI dáadáa, mo mọ̀ dáadáa, ṣùgbọ́n gbogbo ìgbà yẹn àìjọ sọ̀rọ̀ ojú ẹ̀ máa le, ẹnu iṣẹ́ láti máa ń pàdé, èmi wà lẹ́nu iṣẹ́ ní mọ̀ sọ̀rọ̀ ní mọ̀ pé ẹni tí ẹ dìbò fún ní lọ́dà jù láyé o, òun náà wà lẹ́nu iṣẹ́ yóò mọ̀ pàrédì pé kán máa àtáàkì wa bá a ṣe ń sọ̀rọ̀, bàbá sì jáde tán àtáàkì wa, àwọn náà wọ́n máa wà ń bẹ̀, bọ́lọ̀ ni ọ̀pá wáyìí, àwa yìí Ọlọ́run ni ọ̀pá wá ń gàngàn náà, Ọlọ́run ni ọ̀pá wá ń gàngàn ó jọ yé wa nínú Ọlọ́run ni ọ̀pá mi láwọn àyè kan tó yẹ mókè ewu nígbà náà. So kí ni wá dé tí màá sọ pé mi ò mọ SURI? Àwọn tí mo mọ̀ gan pọ̀ nígbà náà torí pé òun ni mò ń rí sìn ni mo ti sọ pé mo mọ̀. So kí ni wá dé tẹ́wàá wá Agidigbo tẹ́lẹ̀ mọ̀ ṣàyàn l'Agidigbo nítorí pé ọ̀rẹ́ dọ̀tá lónìí. Kí ni wá dé tẹ́mọ̀ dààmú tèmi pé mo ṣe jáde sẹ́sẹ̀ ni àbájọ ládéhùn pé èmi ò ní jáde láíláí, àbájọ ládéhùn tẹ́ ti plan life mi pé kò gbọdọ̀ jù báyìí lọ. Ẹ̀yin èèyàn wa, wọ́n ti pè mí ní pàǹtí àtàgídìgbò, mo mọ bí lẹ́tà ti lọ pàǹtí, mo mọ ẹni tó ní wọ́n pè mí, mo dẹ̀ mọ tí wọ́n ti hún lẹ́dẹ̀ mi bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí n lọ kí n mọ̀ dèjọ́ náà, ó ṣeé ṣe kán má fi mí lẹ̀ fún bí ọ̀sẹ̀ kan, ṣùgbọ́n tí mo bá fi lọ pàǹtí tí n dé níjọ́ náà, gbogbo tí wọ́n bá ń sọ pátápátá nípa mi, Ọlọ́run tó lẹ́mìí mi mo fi búra fún yín, irọ́ ni. Gbogbo aburú tán bá sọ pa mi pátápátá irọ́ ni. Nítorí pé ọgbọ́n yẹn ni pé nígbà tí wọ́n bá gbéyàn lẹ̀ bí ká fi ẹ̀sùn intimidation kan yàn, ká fi ẹ̀sùn èwo tún níná, ká fi bí ẹ̀sùn ká fi ẹ̀sùn threat kan yàn, ká wá lọ lé ẹ̀ ká lára rí nǹkan nígbà tó ń fúnra rẹ̀ ò lè attest pé lóòótọ́ la rí nǹkan, kó wá padà di pé n táàrin nínú pépà ní blackmail, táàrin nínú pépà ní what do I call it, robbery, n táàrin nínú pépà táàrin lórí social media ní robbery, n táàrin ní kidnapping, tí ó dẹ̀ sẹ́ni tí ó question irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Nobody to question it, nobody to come out and question such accusation. Who will come out? Everybody, ẹ̀rù bà everybody, ẹ̀rù bà everybody. You are celebrating destruction. Ẹ̀rù bà everybody. And ẹ̀ta àfẹ̀sùn kan ò lè jáde mọ́, kò lè bọ́ ta mọ́ ẹ̀ta àfẹ̀sùn kan láti pé káyọ̀ tiẹ̀ gbọ́ tẹnu ẹ̀. Ajátàbá pàbọ̀gún orúkọ burúkú lákọ̀ọ́kọ́ sọ. Àwọn tí wọ́n wà láti mọ̀lẹ́ gan ṣé wọ́n lè sọ nǹkan kan? Ṣé ní orílẹ̀-èdè tó ní ìlọsíwájú, ṣé ìfìyàjẹni nípa ìní ẹni afurasí fi máa jẹ́wọ́ ni? Báwo ni irú àwọn tí wọ́n ti mọ̀lé tí ayé ọ̀gbọ́ sáìdì wọn láì gbé lọ sílé ẹjọ́ tí ò dẹ̀ sí lọ́ọ̀yà tí ó yọjú for more than 48 hours. Something that does not supposed to be more than 24 hours. For more than 48 hours. Don't lọ bí ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà. Nobody, they were not taken to court. Nobody said anything. Káàdé lọ wọlé wọn. Tẹ́ni ẹ̀dẹ̀ wà bí kan nísìn tí ò lè sọ̀rọ̀. Ṣé báwo lára àlù ṣe fẹ́ gbọ́ sáìdì ẹ̀ bóyá ó jàre àbọ̀jẹ̀bi? The letter you sent to me, I saw conspiracy. I keep wondering that when do I started conspire with anybody for anything? And I know where your conspiracy is going. I'm saying this to the whole world. Ìtì ẹ̀ bá rí Oriyomi tí mo bá lọ dá wọn lóhùn, I'm a law-abiding citizen.
Police has never called me. They have never invited me, and I will not show up. No, if anybody tell you that, it's a lie. I am not around now. If you see the background of where I am not in Ibadan. Ẹnì kan bá wá dé lónìí tó lè ní ra àbọ̀n fún yàn, ń bi léèrè wípé ẹni tó ní mo ra àbọ̀n fún yìí, tó ní mo mú mọ́dọ̀ yìí, àwọn tàná ṣé wọ́n gbé wọ pa nítorí pé wọ́n rí lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ ká mú fọ́tò jáde. Màá béèrè wípé àwọn tàná o ṣé wọ́n gbé wọ wọn pa ọ́ nítorí pé wọ́n rẹ́ni lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ rí. Àbí ní mélòó wọ́n wó mọ́ àwọn tó tẹ̀lé ọ lórí ìgbà náà. Asáàmù ẹni tó wà ní prison gbà yẹn tó pé ká lè lò wọ́n la fi lọ mú wọn jáde. A dẹ̀ mú wọn jáde, a lò wọ́n tán àti dá wọn padà bẹ́ẹ̀. Àmọ́ now, and this man you are talking about, tó bá darapọ̀ mórí Oriyomi sìn, ó tó oṣù mélòó tó darapọ̀ mórí Oriyomi, oṣù mélòó ló fi wà pẹ̀lú yín. Tá a fi dìbò, tá a fi wọlé. Báwo máa ṣe nínú ọmọ SURI? Nígbà tí èsè kórìí mi gbálẹ̀. Èmi èsè afọ́fúngbẹ̀mù, èmi èsè akọ̀dà yẹn, mo mọ SURI dáadáa. Mo mọ̀ dáadáa, ṣùgbọ́n gbogbo àyẹn àìjọ sọ̀rọ̀, ojú ẹ̀ máa le. Ẹnu iṣẹ́ láti máa pàdé, èmi ó wà lẹ́nu iṣẹ́, ní máa sọ̀rọ̀, ní máa pé ẹ tí ẹ dìbò fún ní lọ́dà jù láyé o. Òun náà wà lẹ́nu iṣẹ́, yóò máa pàdé pé kán máa attack wa bá ti ń sọ̀rọ̀. Bàbá sì jáde tán attack wa, àwọn náà wọ́n máa wà ń bẹ̀. Àwọn náà wọ́n máa wà ń bẹ̀. Bọ́lọ̀ ni ọ̀pá wa yìí, àwa yìí Ọlọ́run ni ọ̀pá wa ń gàngàn náà. Ọlọ́run ni ọ̀pá wa ń gàngàn, ó jọ yé wa ní náà. Ọlọ́run ni ọ̀pá mi láwọn àyè kan tó mókè o nígbà náà. So kí ni wá dé tí màá sọ pé mi ò mọ SURI? Àwọn tí mo mọ̀ gan pọ̀ nígbà náà torí pé òun ni mò ń rí sìn ni mo ti sọ pé mo mọ̀. So kí ni wá dé tẹ́wàá wá Agidigbo tẹ́lẹ̀ mọ̀ ṣàyàn l'Agidigbo nítorí pé ọ̀rẹ́ dọ̀tá lónìí. Kí ni wá dé tẹ́ mọ̀ dààmú tèmi pé mo ṣe jáde? Ṣẹ́ṣẹ̀ ni àbájọ ládéhùn pé èmi ò ní jáde láíláí. Àbájọ ládéhùn tẹ́ ti prime life mi pé kò gbọdọ̀ jù báyìí lọ. Ẹ̀yin èèyàn wa, wọ́n ti pè mí ní pàǹtí àtàgídìgbò. Mo mọ bí lẹ́tà ti lọ pàǹtí. Mo mọ ẹni tó ní wọ́n pè mí. Mo dẹ̀ mọ̀ tí wọ́n ti hún lẹ́dẹ̀ mi bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí n lọ kí n mọ̀ dèjọ́ náà. Ó ṣeé ṣe kán má fi nílẹ̀ fún bí ọ̀sẹ̀ kan. Ṣùgbọ́n tí mo bá fi lọ pàǹtí tí ń dé níjọ́ náà, gbogbo tí wọ́n bá ń sọ pátápátá nípa mi, Ọlọ́run tó lẹ́mìí mi mo fi búra fún yín, irọ́ ni. Gbogbo aburú tán bá sọ pa mi pátápátá, irọ́ ni. Nítorí pé ọgbọ́n yẹn ni pé nígbà tí wọ́n bá gbéyàn lẹ̀ bí ká fi ẹ̀sùn intimidation kan yàn, ká fi ẹ̀sùn èwo tún ni náà, ká fi bí ẹ̀sùn ká fi ẹ̀sùn threat kan yàn, ká wá lọ lé ẹ̀ ká lára rí nǹkan nígbà tó ń fúnra rẹ̀ ò lè attest pé lóòótọ́ la rí nǹkan, kó wá padà di pé táà nínú pépà ní blackmail, táà nínú pépà ní what do I call it, robbery, táà nínú pépà táà nínú social media ní robbery, táà nínú kidnapping, tí ó dẹ̀ sẹ́ tí ó question irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Nobody to question it. Nobody to come out and question such accusation. Who will come out? Everybody. Ẹ̀rù bà everybody. Ẹ̀rù bà everybody. You are celebrating destruction. Ẹ̀rù bà everybody. And enter àfẹ̀sùn kan ò lè jáde mọ́. Kò lè bọ́ ta mọ́ enter àfẹ̀sùn kan. Láti pé káyọ̀ ti ẹ̀gbọ́ tẹnu ẹ̀. Ajátàbá pabọ̀gún orúkọ burúkú lákọ̀ọ́kọ́ sọ. Àwọn tí wọ́n wà láti mọ̀lẹ́ gan, ṣé wọ́n lè sọ kankan? Ṣé ní orílẹ̀-èdè tó ní ìlọsíwájú, ṣé ìfìyàjẹni nípa ní ẹni afurasí fi máa jẹ́wọ́ ni? Báwo ni irú àwọn tí wọ́n ti mọ̀lé tí ayé ọ̀gbọ́ sáìdì wọn láì gbé lọ sílé ẹjọ́ tí ò dẹ̀ sí lọ́ọ̀yà tí ó yọjú for more than 48 hours, something that does not supposed to be more than 24 hours, for more than 48 hours, tó ń lọ bí ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà, nobody, they were not taken to court, nobody said anything. Táàdé lọ wọlé wọn tẹ́ni ẹ̀dẹ̀ wà ń bí kan nísìn tí ò lè sọ̀rọ̀. Ṣé báwo lára àlù ṣe fẹ́ gbọ́ sáìdì ẹ̀ bóyá ó jàre àbọ̀jẹ̀bi? The letter you sent to me, I saw conspiracy. I keep wondering that when do I started conspire with anybody for anything? And I know where your conspiracy is going. I'm saying this to the whole world. Ìtì ẹ̀ bá rí Oriyomi tí mo bá lọ dá wọn lóhùn. I'm a law-abiding citizen. Police has never called me. They have never invited me, and I will not show up. No, if anybody tell you that, it's a lie. I am not around now. If you see the background of where I am not in Ibadan. Neither I'm very close to Nigeria, but I'm outside the country. I may come back today, I may come back tomorrow. Tí mo bá dé, I will show up. Tí n bá ti dé, tọ́jọ́ yẹn fi pé, màá padà wá show up lọ́jọ́ tọ́jọ́ yẹn bá pé, I am coming. But when I get to you, fear God. Be just. Fear God and be just. Think of yesterday that you are not in this position, and think of tomorrow that you will leave that position. When I get to you, I may not have the power. But I'm saying this before I even visit your office. When I get to your office, do it right. Don't try to put me somewhere
and you will be giving the whole world another narrations that will not have the opportunity of coming out and say my side of the story. This is injustice. It is injustice, whereby we keep somebody allegedly, the suspect. You keep a suspect without taking him to court, and you started destroying his or her property. You started creating stories about the person. You started addressing press about the person. Say, it is not fear. Fear God. Fear God. We are coming with the fear of Almighty God. We are not coming for any religion. We are not coming for any tribe. We are not coming for any particular personality. We are coming with the fear of God. We are coming with the fear of God. We are not desperate. If people vote for us, we will get there. We will govern the state and we will do well. That has been in our mind from the beginning of this movement. This is movement. It's beyond political party. We saw your handwriting on the wall during the primary. God is bigger than everybody. He put every one of us where we are today, and he has plans of where he's taking us to. Forget about the power you have. God is most powerful, omnipotent. He's the most powerful. He has the power. He can use it anyhow. You remember how he killed Abacha? Heaven does not fall. Ẹni tí Abacha ti forúkọ ẹ̀ sí list pé òun ó pa lọ́jọ́ tó yẹ kó pa Abacha kú, ẹni ẹ ló padà jẹ ààrẹ orílẹ̀-èdè, head of state nígbà tí Abacha kú tán. Ẹ má máa gbàgbé Ọlọ́run. You are getting carried away too much. Forget. Gbogbo tó bá wù ní ẹ ṣe lónìí, ìwà tó bá wù ní ẹ wù, aṣọ tó wọ̀ yín ẹ wò, ẹ bá yẹn jẹ bó ṣe wù yín. Ẹ ṣe tó nílé ẹ̀dẹ̀ tí ò ní mọ́, you have the power. Ẹ sọ lówó dolo sí, you have the power. Ẹ bá àwọn èèyàn lórúkọ jẹ́, ẹ ṣe tó wù yín, ẹ̀rù ọba mi. Ẹ̀rù ọba mi. Ó yẹ kẹ́ rántí mi lánàá, kẹ́ mọ irú èèyàn tó rí Yọmí jẹ́. Ẹ̀yin náà gbé ti yín dénú, you are welcome. Bọ̀pẹ́ ilé mi padà, no. Ẹ wo, gbogbo aráàlú ká dìbò fún mi, I don't care. Gbogbo wọn kán má dìbò fún mi, I don't care. I have nothing to lose. Ìtàn ti sọ pé mo jáde báyìí, mo dá wọn lóhùn. So do not try, see. Anyway, ẹ má wo aṣọ yellow kiri mọ́ for now. Ẹ tọ́jú ẹ̀. Ẹ̀yin tí wọ́n bá mọ̀ máa accord ní gbogbo community yìí, ẹ report ara yín fún community yẹn. Kó tó di pé wọ́n wá gbé nǹkan sí community yẹn. Kó tó di pé wọ́n pààyàn, wọ́n wá gbópo ẹ̀ síbẹ̀. Èyí lè sọ pé mi fẹ́ mọ nǹkan tuntun, I will learn new thing. What is the new thing that you want? Old politics knows in play. That bitterness knows in play. Òṣèlú burúkú tí ò ní gbé yín débi kan ló ń play. Òṣèlú burúkú, òṣèlú asọ́nidèrò ẹ̀yìn. Ó ló ń play. Ló sọ pé I will learn new thing. Ṣé ayé àwọn Awólọ́wọ̀, ayé àwọn Akíntọ́lá, wọn mọ pààyàn kan mọ gbé sẹ́nu náà, wọn yọ pàṣẹ àríyàn, wọn fi síbi kan. You are not telling me I will learn new thing. Ìbẹ̀ yín kó oògùn olóró káàkiri, èyí kó bọn káàkiri, ẹ fẹ́ máa kó sínú ilé àwọn èèyàn káàkiri, àbí? Tí o bá sọ orílẹ̀-èdè torí bó ṣe rí, ó yẹ kán ṣe tán print ara àbọ̀n yẹn, kán wo ọwọ́ tó kàn last, kán ṣe investigations, kán wo ta ló gbé bọn bẹ̀, ta ló lò. Òṣèlú burúkú lẹ̀ play, òṣèlú òṣì. I come to realize the reason why some people are even fighting me. That why do I join politics? You have a very good name. We love you. Why do you want to join them? But if you refuse to join these people, this is what they will be doing. They are the one controlling our life. I want to pass ayé wa. So, wọ́n kàn lè jí ká mú wọn tó yí wọn lórí ìkádẹ̀ sọ pé gbogbo èèyàn mọ́jáde lé mú lónìí o. We don't have the right. Tábàtẹ̀ máa question àkọ́kọ́ wà nínú. Ìyàkọ́ ní pọ̀tù náà, tí ilẹ̀ ẹjọ́ kọ̀kọ́ ṣe. Me, I am not sick. I cannot be intimidated, oh. All this cannot send me back, oh. But you know me now. Maybe you know me. Why are you doing this? You know me now. You know me now. You see, Oriyomi can just be intimidated just like that. I can never compromise. It is not in my dictionary. I can never compromise. I'm a man. Ilé ayé ìranù ni. Mo mọ èjì ni. Tí n bá rẹni tó dàgbà tó gbódé sí, ẹ̀rù máa ń bà mí ni. Tí n bá rántí àwọn ẹgbẹ́ mi tí wọ́n ti lọ, ẹ̀rù máa ń bà mí ni. Tí Ọlọ́run bá ṣe nǹkan fún mi tó bá pọ̀ tí mo ní Ọlọ́run mo dúpẹ́ ní mọ̀ ṣe màá máa rántí ìgbà tí ó tán màá sì máa rántí ẹni tí ò ní. Ẹ jẹ́ kí aráàlú sọ bóyá wọ́n fẹ́ mi àbá wọn fẹ́ mi. Wàláhì ìní nǹkan kan láti lò sí. Nílò nú yín ló jẹ́ pé aráàlú ní ra aṣọ láti ṣe campaign rẹ̀. Wọ́n tún ṣe aṣọ tán, wọ́n tún wá fẹ́ mi náà kọ́pì pé tí yín ni o ẹgbà. Wọ́n tún fún mi lówó Ọ̀yọ́ pé ọ̀hà àpótí wọn ń ta tán bá download ẹ̀ tán wọ́n gba ID card wọn ó kéré jù owó tó lè fi bẹ́ẹ̀ ó kéré jù 1,000 ni mo ti rẹ́ nìkan tó fi 5 million naira bẹ́ẹ̀ òun nìkan ó dẹ̀ fi 5 million naira bẹ́ẹ̀ ó lóun ti ń wọ́nà tó ń gbà rí sí mi òun fẹ́ kí project come into reality torí ó mọ̀ mí dáadáa wọn á bẹ̀ lọ́hùn àtẹ̀mí ni o àtẹ̀ntán gbélẹ̀ ni o àtẹ̀ntó gbéra rẹ̀ lẹ̀ ni o àtẹ̀ntó pretend ni o àtẹ̀ntó mílẹ̀ ni o ìbò tá a fẹ́ dì ní 2027 lọ́yọ̀ state Ọlọ́run á bẹ̀ ọ́ ni o wá fi agbára rẹ̀ hàn má jẹ́ kí ẹnìkan ṣoṣo tá a bẹ̀ lọ́hùn kó wọlé lẹ́ni tó nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn wholeheartedly tí ó pretend tí kìí ṣe pọ́rọ̀ ẹnu rẹ̀ lásán lẹ̀ ń gbọ́ tó mean well fún òṣìṣẹ́ ìjọba tó mean well fún pensioner not a pretender
tí kì í ṣe pé yóò mọ ya pensioner lówó tí ó kú ń bẹ́ẹ̀ tán tí pensioner ó padà bí tí wọ́n ti ń bọ̀, that is going to make a law of the state that will that will defend the pensioner, that will prevent the pensioner, that will support the pensioner, that whether he likes it or not, the pensioner will smile every month. That person Ọlọ́run bá gbé síbẹ̀, ẹni tí wọ́n pé àtìyá lọ́jà ni o, àtòníṣòwò ni o, àtòníṣẹ́ ọwọ́ ni, àtàgbẹ̀ ni o, tó jẹ́ pé ó ní plan fún wọn, genuine plan, tó jẹ́ pé orúkọ rẹ̀ ló kàn fẹ́ fi ilẹ̀ kí so lè tó fẹ́ kówó. Ọlọ́run ẹni ojú ọwọlé ìdákọ̀ mi o, Ọlọ́run ìwọ lọ mẹ́ni ẹni gbogbo àwọn contest, ìwọ lọ dẹ́ni ẹ mọ̀ tó jẹ́ pé he's coming genuinely, he's not a pretender, he means the business, he wants to do well. Ọlọ́run gbogbo ọ̀nà bá wa prevent ẹ̀, tí wọ́n bá fìbọn lé mọ́jẹ̀ wọn orí pa, àwọn bàbá náà yàn sí mọ́jẹ̀ wọn orí pa, tí wọ́n bá ro agbára lé lórí sọ agbára wọn dọ̀lẹ́. Irú ẹni bẹ́ẹ̀ inú ẹgbẹ́ yòówù tí ìbá ti jáde wá, ìfẹ́ dápọ̀ ẹgbẹ́ torí àwọn ẹgbẹ́ kan náà wà tó yẹ pé wọ́n ní candidate ṣùgbọ́n mo lè má ti tẹ̀rẹ́ tí ó kọ wọn kí má wà bias. Irú ẹgbẹ́ yòówù tí ìbá ti jáde wá Ọlọ́run bá sọ di gómìnà. Ṣùgbọ́n àwọn tí ò ní kan ṣe àpapín ni wọ́n fẹ́ ṣe, ọ̀tọ̀ ni tó wà nù ọ̀tọ̀ ni tí wọ́n sọ fáráàlú, wọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, ìkà ni wọ́n, ọ̀bàyéjẹ́ ni wọ́n, ìmọ̀tara ẹni nìkan wọ́n bá bọ̀, ẹni tí kódà kò jẹ́ mi náà ni ẹni tí ìbá jẹ́ Ọlọ́run jẹ́ wọlé. Ẹ̀yin yẹn wa àdúrà yẹn ni mo bá wa ṣe gbogbo ìgbà tẹ́ bá ti ń jí tẹ́rù bá ń bá ń pé ọ̀rọ̀ òṣèlú yìí, àdúrà yẹn ni mo bá wa ṣe. Ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí pace setter ni wọ́n ń pè, bá wa fi set pace lórílẹ̀‐èdè Nàìjíríà kíkiní yẹn ó máa dá sí. Ìfọwọ́sowọ́pọ̀ àtìlẹ́yìn tí Oriyomi tí mo need, mo ṣàdúrà generally o, èmi ni mo fẹ́ sọ yìí o, àtìlẹ́yìn tí mo need financially ni, lọ́dọ̀ àwọn alágbára ni, lọ́dọ̀ àwọn tọ́lọ́run ti gbágbára fún ni, lójú ayé ni àbí lójú oorun, nípínlẹ̀ Ọ̀yọ́ ni àbí national, ìjọba tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ni Ọlọ́run ó pàṣẹ fún ọ̀rọ̀ lọ́kàn ó jọ mọ́ òdodo ni, ìjọba tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ó pàṣẹ fún ojú òdodo mọ̀ ni, gbogbo bíkíbi tí wọ́n bá wà tó bá jẹ́ pé àníyàn tó dáa la ní, mọ̀jẹ̀ tó gbé sórí ara mi, gbogbo ẹni tó bá láníyàn tó dáa lódodo Ọlọ́run darí ẹ̀mí wọn sọ́dọ̀ rẹ̀ kí wọ́n tẹ̀lé. Ẹ̀yin sọ jù bá ń lọ, ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí ẹ tọ́jú aṣọ yẹ́lò, ogun ti dé o lórí ọ̀rọ̀ àgbà jáde o, wọ́n ti sọ di nǹkan míì o, ẹ tọ́jú aṣọ yẹ́lò yìí. Ẹ̀yin ẹ lè mọ̀ pa accord dáadáa, ẹ sì padà sí ìpàdé ẹgbẹ́ accord, ẹ mọ̀ sí ìpàdé yín dáadáa, ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ mọ̀ wọṣọ yẹ́lò lọ́mọ, ẹ mọ̀ wọṣọ yẹ́lò lọ́mọ, ẹ dẹ̀ nǹkan kan lé kódà bí kóńtó bá tóbi jù nínú ilé yín ẹ bá mú kúrò nínú ilé o, àdá ni ọ̀bẹ ni, èmi ọ̀mẹ tó níbọn nínú yín o, ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n bá lè rọ́mọ yín lẹ́mìí tẹ́ ẹ bá níbọn tẹ́ ẹ dẹ̀ gba license ẹ tọ́jú bá yín nínú ilé, ẹ má gbé fún bẹ́ẹ̀. License yín yẹn ní kẹ́ ẹ tọ́jú sọ́dọ̀ lọ́ọ̀yà yín, níjọ́ ọmọ bá sì ti dé lọ́ọ̀yà yín ní kẹ́ ẹ pè ó mú license wá ó gbàgbọ́ yín fún yín. So ẹ sì mọ iye ìbọn tó bá wà lé, iye náà ni ọta tí ẹ kó lé o, ọta tí ìbọn yín ọ̀bá lò wọ́n bá ń tọ́jú ẹ̀ dọ́là ẹ má kó lé o. Gbogbo àwọn tí ó yẹ ká lọ sábà ni wọ́n ti ń sá lọ yìí o, Ọlọ́run ó ṣàánú wa o, Ọlọ́run ó ṣàánú wa o. Ẹ máa ṣe campaign yín lọ, ẹ bẹ̀rẹ̀ sí lábẹ́nú, ẹ sì fi yé gbogbo ayé pé ní tẹ́ ẹ mọ Oriyomi sí, kódà Oriyomi dáa jù bẹ́ẹ̀ lọ́nkọ̀kọ̀, gbogbo dáadáa tẹ́yìn fi máa ń ṣàdúrà fún mi yẹn, èmi tún máa bẹ lọ́hùn pé kọ̀kọ́ mi lè fẹ́ pé Ọlọ́run nìkan rí gangan, ó tẹ́ mi lọ́rùn kó fi dájọ́ fún mi ju gbangba tí gbogbo yín rí lọ. Kọ̀kọ́ mi tó yẹ pé Ọlọ́run nìkan lórí, ó wù mí kó fi dájọ́ fún mi ju gbangba tí gbogbo yín rí lọ. So gbangba yẹn tún kéré inú àánú tọ́lọ́run ṣe fún mi nípa kọ̀kọ̀. So fún di eléyìí mo ń fi gbogbo ẹnu sọ fún yín pé tí wọ́n bá ti ṣèṣe wọn tí wọ́n fẹ́ ṣe, tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe mídíà wọn, propaganda wọn, gbogbo àwọn tán sanwó fún àwọn ọ̀rẹ́ tó dọ̀tá lójijì nígbà tí nǹkan tí owó jowó lọ, àwọn òrówó ná, ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́run. Ẹ dákun tán bá ti jáde pẹ̀lú propaganda yẹn, Oriyomi ṣe báyìí ni, Oriyomi ṣe tán ni, Oriyomi ṣe kinní ni, ẹ pè wọ́n, ẹ máa rán wọn létí pé mo ti sọ ṣáájú àkókò yìí, mo ti sọ ṣáájú àkókò yìí. Ọlọ́run ó ṣàánú wa o, Ọlọ́run ó gbàdúrà wa o, lẹ́ẹ̀kan sí àwa ò sápadà o. Come January 2027, my senators, my House of Rep candidates, they are coming out to vote and they are going to win by God's grace. Senator Bola Ahmed Tinubu, òun ni candidate tiwa lákọ̀ọ́dù, òun náà làwọn ó dẹ̀ ṣiṣẹ́ fún. Ẹgbẹ́ téèyàn rí ó gbé wá Bola Ahmed Tinubu làwa ó tẹ̀lé, ilé ẹgbẹ́ àkọ́ọ̀dù fẹ́ lò, àwa rẹ̀ ní party people ni wá, ẹgbẹ́ àkọ́ọ̀dù Bola Ahmed Tinubu la lò, á sì dìbò wá fún. Lẹ́yìn yẹn gbogbo senators wa, gbogbo rep wa ó ti wọ̀ lákọ̀ọ́dù, kò dé ní tó bá di February after 2 weeks tá bá ṣe yẹn tán ilẹ̀ wà dìbò Oriyomi HAMZAT, gbogbo honorable state honorable pátá ẹ̀yẹn sáàmù tẹ̀sákọ̀ọ̀dù, ìbò tàráàlú nù kèsì torí Oriyomi HAMZAT, ìyẹn la pè ní ìbò aráàlú la fẹ́ dì ní 2027. Àníbọn o, àládàá o, àníkúndọ̀ àníkún máa wé mú kókè o, àwọn ìpáyàn o. Iṣẹ́ tá a mọ̀ mímọ̀ òun náà ní kí n máa gbẹnu sí máìkì, iná rẹ̀ sì fi ń bú mi. Gbogbo ẹ̀yin tẹ́ni mọ́ jáde tẹ́lẹ̀ mo dúpẹ́ lọ yẹn ṣeun o, òṣèlú tẹ́ fi ní mọ́ jáde rẹ o, ẹ̀fẹ́ wọn dìbò sáṣọ àlámì ni o, ṣùgbọ́n àrẹ́dì tó bá jẹ́ pé fún tọmọnìyàn láti ṣe dáadáa pẹ̀lú orílẹ̀-èdè wa, àrẹ́dì Ọlọ́run náà ló lórúkọ yẹn, ó dẹ̀ mà níyàn tá a fi wá
kò ní jẹ́ kápá wọn káwa ọlá mọ́ṣá aláwọ̀lá kò wáta ilá abilá àríwá dín jésù olúwa wa àmín. Oriyomi HAMZAT lórúkọ mi, ẹ ṣeun, ẹ ṣe. rògbòdìyàn ńlá leléyìí o tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí o ọ̀daràn tí wọ́n ní wọ́n ká ìbọn mọ́ ilé rẹ̀ tí wọ́n lọ wó ilé rẹ̀ odidi Alhaji Oriyomi HAMZAT náà wọ́n mọ̀ àwọn ò lè dìná yẹn o àwọn mọ̀ o ṣe rí pé wàhálà ńlá gidi leléyìí ẹ̀yẹ́ ni ọwá kí ló ń tẹ́ bá wa rí sí ọ̀rọ̀ yìí o jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí àní dààmú o political crisis lélẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ yìí o Ọ̀yọ́ ń pè ọ́ àti Ṣèyí Mákindé wọ́n ti tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà o. Àṣàkẹ́ TV show.